The Yoruba leader and founder of the Yoruba self-determination group, Ilana Oduduwarepublic, has reviewed his experience with the Nigerian government, how he narrowly escaped assassination. He made this revelation in Brazil yesterday. Akintoye narrated how the Department of State Security Services, you know what they are called, DSS, had planned to raid his house and kill him in order to silence the Yoruba nation agitators across the nation. He averred that what happened to Sunday Igboho could have happened to him. He made a shocking revelation that those that invaded Igboho's residence were assassins, and their aim was to assassinate him, was to assassinate Igboho. Akintoye said he narrowly escaped death because he listened to the advice from others to leave his residence. If not, he could have been assassinated. According to him, fleeing Nigeria was in a bid to escape being assassinated by the Buhari-led government. Akintoye also assured the Yoruba nation that it will not relent until Igboho is released from prison. In other news, a bizarre occurrence happened in Oyo State, Sabo in Oyo to be precise, on Monday as a tree believed to be 100 years old fell after a windstorm. There was heavy rain on Monday and there was windstorm, and according to the eyewitnesses, according to the residents of Sabo, they said the tree was uprooted. It got uprooted by the windstorm and it fell on 4 people, and those people, died instantly. It didn't end there. The tree resurrected the following day. Yeah, you heard that right. The tree was said to have resurrected the following day. This is so bizarre. When it's not Yoruba movies, Yoruba movie means okay, yes. But is it possible that a tree was uprooted and the second day it got resurrected? Like a Jesus story. The Alaafin of Oyo was also dazed by the incident, by the story that he had to see the tree for himself. Enjoy the video and do pen down your thoughts in the comment section. Tí òjò yẹn tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, àwọn ọlọ́kọ̀ ọ̀dọ́dọ́ dáwà tí wọ́n jẹ́ nìkan bí alájàtọ̀pọ̀ nígbà táǹkì àmójútó àwọn èèyàn wa. Tó rí aláàtí máa gbé ìlú péjọ ẹ̀yọ́ tó ṣe nídìrí. Gbogbo àwọn èrò tí máa wá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa àsìkò rọ́ọ̀sì tí òjò yẹn bẹ̀rẹ̀. Àwọn èèyàn dúró ní abẹ́lé àti àwọn ẹlẹ́ran tí wọ́n wà ń bẹ̀ yẹn tí wọ́n wá fẹ́ wọkọ̀. Ọmọbìnrin kan tó mú ọmọ rẹ̀ dání, ọmọ skul. So father we now want back when they so asasala lata èmi le mo abe mi mo je bi alaimo load lọ́wọ́ àwa rí tí òjò yan tí adágún yan ta gbé paanu kan wá sí so ma sí báyìí tí gbogbo ẹdúrú wá lẹ́ẹ̀kan náà sì kí àárín náà mọ́ pẹ́ẹ́pẹ́ gbogbo àwọn ìfúlò ni wọ́n wà nínú ọkọ̀ mi so ọkọ̀ ó ní ń bẹ lẹ́yìn mo nípa ọkọ̀ kó rí pass sẹ́yìn iwájú ọkọ̀ tó jáde ìgbà mórí mọ́ á ní kí n sọ ọkọ̀ àwọn èrò wà nínú ọkọ̀ wípé igi ọwọ́ ọmọgi ó lè ya tí ó yà lu ọkọ̀ báyìí mo sún sí iwájú níbẹ̀ ń díẹ̀ báyìí bẹ́ẹ̀ la bá gbọ́ wóòwó gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dúdú lọ kò sí anybody tó lè sá tó mọ èèyàn mọ́ àwọn èèyàn mẹ́mẹ́ mọ́ sápò àwọn èrò pò nínú ọkọ̀ kò bẹ́ẹ̀ ní kankan nínú ọkọ̀ mi tó mọ̀ wá bẹ́ẹ̀ àwa ń sàgbàdà ṣùgbọ́n kìyẹn ń na búùtù ọkọ̀ mi lẹ́yìn tó bọ́ sáfọ̀kọ̀ síbẹ̀ yẹn. Àwọn akéde àjàre pé àwọn èèyàn wà lábẹ́ igi yìí, àwọn èèyàn wà bẹ́ẹ̀ dákun ẹ súnmọ́ wa, à ń sáré láti lọ wá àwọn gégi tí wọ́n bá gbégi wá ayọ̀ kẹ́ni irin tí a fi gégi wá, machine gégi. Wọ́n gbédé, wọ́n ń gégi yẹn báyìí, ẹ̀rọ yẹn dákú, wọ́n tún á lọ gbé mi wá. Àtàǹtàn bá ti yọ àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ kí yóò ṣe gbé. Títí gbà náà ta dáwọ́ bẹ́ẹ̀ náà kó ẹ̀rọ ní abẹ́ẹ̀ sí gégi làwọn àjọ ọmọ. Àròpé Ahmed ìyá obìnrin kan ọmọ kékeré obìnrin ọmọ sukùl kan àti ìyá rẹ̀ àti obìnrin kan wọ́n lélẹ̀ gbòòrò tiwa òun náà wà rẹ̀ nani àti ọmọ àwọn ẹ. Bàbá ẹ wá ń sọ pé igi náà pé wọ́n fẹ́ daṣọ kan bò ó bẹ́ẹ̀ ní ká máa daṣọ kan bò ó. Tá a sọ ni wípé igi yìí kọ́mọ́dé òrìṣà ìdí ni wípé igi tó wó tọ́ pààyàn tí ó sì dìde fún rẹ̀ bóyá torí pé àwọn ẹlẹ́rọ̀ kan sọ wípé sójú òdìdè pé jẹ́ àmọ́ àdìdè bẹ́ẹ̀ nígbó wípé nígbà wọn ti kí ẹ̀ka rẹ̀ tán wípé ìdí rẹ̀ fì wípé ló jẹ́ kó padà
àwọn ẹlẹ́rọ wọn sọ bẹ́ẹ̀ lálẹ́ àná táwa síbí but bóyá wà padà fúnra ẹ̀ tàbí pàgbàdà ká ló gbé padà ní otí èmi ń sọ ní wípé ọ̀yẹ́ kíkì yóò di òrìṣà ibi tó wó tó pààyàn tó tíkì yìí bá di òrìṣà tó bá tún rú ìsìn tó tó bá tún wá yá kó tún wó kó tún pààyàn kó tún dìde padà tó bá tún yá kó tún rú kó tún wó kó tún pààyàn kó tún dìde padà ẹlẹ́rìí bí ẹsẹ̀ àti ẹ̀ẹ́dísì pẹ̀lú nǹkan tí mo sọ tó nǹkan tí mi sọ nìyẹn o wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ mo sọ pé àwọn tí jẹ́ àwọn sọ́jọ́ olórí wa nílùú bàbá mi kábíyèsí Ọláyíwọlé Adéyẹmí bàbá mi ọlọ́jà àwọn méjèèjì they are peace loving somebody so wọ́n fẹ́ àlàáfíà tí ẹ̀mí èèyàn sì jẹ lógún so ẹnìkan kò lè wọ́n fún pé bàbá kan ló ní kí wọ́n ṣe wákan no ẹnìkan bá sọ yẹn wọ́n sọ sára wọn nítorí ohun tí àwọn sọ ní pé kí ìjọba ràn wá lọ́wọ́ kíjì yìí wọ́n bá ní gé sí wẹ́wẹ́ àti àwọn alẹ́wà kejì wọ́n gé sí ọwọ́ kíjì yóò di eérú kọ́mọ̀sì kankan mọ́ kọ́mọ̀sì ẹ̀kẹ́ kọ́mọ̀sì ẹni sì mọ́ kọ́mọ̀sì jìnnà bí ó sì máa ń sọ ọ̀sà kankan kó kálukú máa ṣe kálukú máa wà ní àlàáfíà jẹ́ẹ́jẹ́ tó ń tà fẹ́ nìyẹn gẹ́gẹ́ bí àbá tèmi fún àwọn tọ́jọ́ lórí ìtorí àbá ni mò ń dá àwọn ni wọ́n ní final say àwọn àbá but gẹ́gẹ́ bí àbá gẹ́gẹ́ bí ọmọ ìlú tí wọ́n bí mo sọ pé bàbá wa náà wọ́n fi àlàáfíà. ẹgbọ́n o ẹ̀bá mi sọ̀rọ̀ jẹ́ ẹlẹ́gẹ́ igi náà ẹlẹ́gẹ́ igi ẹ̀bá mi sọ bàtà ẹgẹ́ igi náà kílẹ̀ rí bẹ́ẹ̀. kò sí nǹkan tá a rí ń bẹ́ ọlọ́ọ̀lọ́ náà ni kò sí nǹkan tá a rí ń bẹ́. ọlọ́ọ̀lọ́ ni. nígbà tí ó wó ni tó gé ní àgbà tó wó ìgbà tó wó àtìwà tó wó aago 6 ọkọ̀ ìdún 4 ló wó àná tí àwa ń bẹ̀ lánàá aago 6 ọkọ̀ ìdún 8 ọmọ ní yóò dìde padà náà ló sì dìde ẹ tó wá lọ wo aago ẹgbà tó gbà náà tó wó. ìgbà tí a rí pé ẹ gbé àwọn aṣọ fún ẹ ń sọ́dá lókun bẹ́ẹ̀ kí yìí bí tó wà ń bẹ́ẹ̀ èmi mo tún kún bẹ́ẹ̀ owó tún sáìdì ní ìlú Ọ̀yọ́ èmi mo tún kún bẹ́ẹ̀ kí yìí ní tẹ́bi tú èmi ò gbọ́ òta olóòtà ìyá tó bí nínú ọ̀tọ́ gbé mi ò gbòòtà níbi igi tó gbé àwa lágbé nítorí mi ò tún kún bẹ́ẹ̀ nù ẹni kan yìí. pé gómìnà ó wà bẹ́ẹ̀. ọmọ tó wà lẹ́yìn ẹ̀yẹ máa ta ọmọ tó wà lẹ́yìn ẹ̀yẹ olóòlù wà tó àárọ̀ yìí àwọn olóòtú àná wá bẹ́ẹ̀ lọ́wọ́ adarí wọ́n àdámú mẹ́ tẹ́mi bá wọn bẹ́ẹ̀ wọ́n láti ọmọ ọgbẹ́ bá sọ́ọ̀pù ẹ̀ àlẹ́ mi ni mo ní kọ́ sọ́ọ̀pù ẹ̀ ni mo ní kọ́ padà sọ́ọ̀pù ẹ̀ lọ́ọ̀tà náà ní kẹ́kọ̀ọ́.